ọmọ òkè Ìbàdàn Sunday Alabi ọmọ òkè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ òkè Ìbàdàn òní náà tún ṣọdún bàbá mi ọ̀gá mi ẹ̀gbọ́n mi olóríire ni Ambassador Sunday Alabi oshibata Assistant General Secretary gbogbo ẹgbẹ́ sábà káàkiri orílẹ̀-èdè àgbáyé mo bọ́ dúpẹ́ fọlọ́wọ́n ọmọ òkú ọdún o. Happy birthday to you lọ́dún orógbó àgbo lọ́dún òbí àgórí àjẹ́ òní báwọn bùrìbùrì kọ́ báwọn jíjóyà. Alabi kò sígbà tí wàá lò láyé onímọ̀ sáré ọmọ kó tó dìpọ̀ lọ. Oṣìbàtà kò sígbà tí wàá lò láyé onígbọ́kọ̀ àyà lágbára Ọlọ́run ọba. Ìbàdàn mèsì ọgọ̀ ilé Olúyọ̀lé ọmọ àgbọ̀ sàṣà mọ̀mọ́ sá ọmọ àgbọ̀ yàyà mọ̀mọ́ ìyá ọmọ àjòrò sùn. Ìbàdàn mọ̀jàmọ̀jà tí bàbá yín ṣe dé kára wájú lẹ́rú ọmọ igbó búlútú táwọn fi ń bọ́ sábàrí igbó sùúrù tí bàbá yín fi ń pológun ológun òní kéré ọ̀sábàrí òní kọjá ọjọ́ bá dijọ́ ìjà ẹranṣẹ́ kò sábàrí ọjọ́ bá dijọ́ eré ẹranṣẹ́ kò lógun ìlú òjò ìlú àjàyí ìlú ògúnmọ́lá ìlú ìbíkúlẹ̀ olódògbò kẹrí lójú ogun ọwọ́ kẹmbẹrẹ bí ìjà àgbàlá ògúnmọ́lá ó jókòó bá bẹ́ẹ̀ lómi lọ́lé bàbá tó bí ọlọ́mọ àgbàlá ògúnmọ́lá ó ti tó kókó sáré ẹ̀yìn gangan lọ́mọ adégún símọ́rẹ́lé ọkọ ọmọ ike mi jọ tọ́ya ẹ mọ́ ṣe gbé mi fọ́ya bùnkànbùn kẹ́yìn mi jọ tó sà ẹ mọ́ ṣe gbé mi fò sàláwẹ̀ ike mi jáde kí àmúṣẹ̀yẹ ni ọmọ oníkẹ́ ẹ̀yìn jẹjẹ eégún di mẹ́fà ló pín ilé èmi ní í ṣe tóbi ní o máa wo pàká ló di mẹ́fà nígbàlẹ̀ èmi ní í ṣe tóbi ní o máa wo ẹ̀kú ló di mẹ́fà mo lóògùn ẹ̀wá wàṣọ egungun olùkàmí lára bí ajere èyí ò fi nígbàlẹ̀ ò ti gbòròsẹ̀ ò ti gbàlẹ̀sẹ̀ èyí tó bá ti gbàlẹ̀sẹ̀ wọn ìfọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ ẹni bá fọkọ́ kanlẹ̀ ńgbàlẹ̀ lé bàbá rẹ̀ ó ti sá bàbá yín lọ́kọ́ èmi ò ní bọ́ ọkọ́ kan bàbá mi ọmọ mo rẹ̀yìn ọrùn yá súnkẹ́ sí Ìbàdàn ọmọ àjòrò sùn ó ṣọdún èyí iná lágbára Ọlọ́run ọba wa tún ṣe tẹ̀mí sí gbogbo ayé ló ń fẹ́ ọ wà gbádùn ayé pẹ́ kánrin kése kó wá sígbà tí wàá tẹ òkè èèpẹ̀ yìí onítojú ilẹ̀ mọ́lẹ̀ ọ̀tún rẹ̀ ire òsì rẹ̀ ire iwájú rẹ̀ ire bọ́ọ̀ bá ṣe ń lù lámọ̀ọ́dún lágbára Ọlọ́run ọba. Happy birthday to you o Ambassador Sunday Alabi oshibata General Secretary gbogbo ẹgbẹ́ tábà káàkiri àgbà.